Good evening. Good evening. Charlie is sorry for some minutes. Oh, sure. No, she. Amy. Check us. No, not at all. At all. Baby, please excuse me. Let me just see her. Sorry. No. Hi, we're ladies, so just. Okay. So how you doing? I'm fine. Joe, Tani Bobo to Juroti. Kí ló dé tó ń béèrè? Mo kàn wọ́n pé bóyá brother ẹ̀ ni. No. Tó bá jẹ́ boyfriend ẹ̀ náà, ó ṣe nǹkan tó burú náà. Very sure pé ó mọ bó ṣe lọ ń gbòòrò. Ọmọ gbòòrò ni mí. You're not looking bad. Ó mọ bó ṣe lọ street. Mo mind tó bá kàn lè yá mi fún bí like 30 minutes. Á dẹ̀ dá padà fún ẹ. Like, are you kidding me? I'll pretend I didn't hear that. You're joking, right? Kì í yá ẹni fiance mi. Ọkọ tí mo fẹ́. Hey. But mo bá ìjà náà. Mo bá ìjà náà ọkọ tó lọ ń gbòòrò ni kò sí nǹkan tó kò sí big deal ní ẹ̀. Mo ní mo fẹ́ gbé lọ pátápátá náà ṣebí kí n kàn sáré lọ ní kí n lè já padà fún ẹ. But I still cute for just you alone. I need to have my own baby. Couples who use the donor sperm do so when a partner cannot produce sperm. Any risk involved? Any legal implications? Why the tears in his eyes? If you decide to go for IVF, count me out. I want my daddy. Please, what do we do? Get the biological father. No, it's impossible. What if you get the contact details of the sperm donor from the hospital? I love my son more than anything in this world. I want my daddy. I want my daddy! You don't know. I'm scared. Dad, I know him. Yetunde, I have just 5 days left. You seem to know my name already. We have just 48 hours to save my son. This boy, how do you know him? Who is he to you? A máa ń sọ pé ọ̀rọ̀ ìfẹ́ bí èdè àyàn lórí tí kò sẹ́ni tó mọ̀ bí ẹni tó mú kàmí lọ́wọ́. Àṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. Ìwọ wà nínú ilé yìí nígbà tí yàǹdà kan pariwo lé lórí nínú ọgbà yìí. Gbogbo nǹkan kọ́ la gidi wọn kọ́ níjà. Tí Tómisìn bá lóun ò ṣe. Kíkẹ́ ló máa ṣe, kíkẹ́ ló máa sọ pé òun ò ṣe, Ṣadé máa ṣe. Orí mi, á mú Tómisìn ni. Tí wọ́n àtọmọ ẹ̀fẹ̀ bá ní nígbà èmi náà bá ní ìgbà ní ìwọ̀nba. Ẹgbẹ́ tó bá ọ̀rọ̀ kó ní wàrà bàbí. Jẹ́ wọ́n mọ àrùn tó wà lára ọmọdé. Oníwàràpá. Ìyẹn ní kọ́ ọmọ. Can't believe what my eyes are seeing. I can't believe you can treat me like this. You promised to love me till the end. Will this ever stop? A day me
on my soul. Ade me, ade me, ade me. You are the love of my life. Ade me, you are the key to my heart. Ade me, you are my life and my soul. Ade me, ade me. Irony of love, the beginning was fine. This love not divine, it was so fine. Baby, why we can't fight? Wasn't part of the plan. Still can't believe what my eyes are seeing. Baby, shoulder, shoulder, shoulder. You promised to love me, baby. You promised to be with me, and I want to be. Orúkọ mi ni Mrs. Remalekun Samuel. Mo jẹ́ arẹwà obìnrin gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe máa ń sọ. Tí èmi náà fúnra mi sì mọ̀ pé mo rẹwà púpọ̀. Oríṣiríṣi ọkùnrin ló ti dẹnu ìfẹ́ kọ mi. Ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí ó wù mí nínú wọn àfi olólùfẹ́ mi Adéolúwa Adékúnlé. Adé mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń pè é. Ó jẹ́ ẹni tí ó yàtọ̀ láàrin àwọn ọkùnrin. Ẹ̀rẹ́ ẹ̀ máa ń dá mi lọ́rùn. Ìdúró ẹ̀ máa ń múnú mi dùn. Nígbà tí mo pàdé Adéolúwa tí ó dẹnu ìfẹ́ kọ mi, a bẹ̀rẹ̀ ìfẹ́ wa, ohun gbogbo ń dùn lọ lọ́tùn lósì. Gbogbo àwọn ènìyàn ló sọ pé àwọn ò rí irú ìfẹ́ bí eléyìí rí. Bí eré, èmi àti Adé mi ṣègbéyàwó. Mo dìyàwó ẹ̀, èmi náà dìyàwó lórúkà. Ayé gbọ́, ọ̀run mọ̀ lọ́jọ́ ìgbéyàwó wa. Nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ ìgbéyàwó yìí náà, àwọn ènìyàn tí ó mọ̀ wá bẹ̀rẹ̀ sí ní fi ìgbéyàwó wa tọrọ. Nítorí pé ìgbéyàwó wa ládùn. Mo máa nífẹ̀ẹ́ Adé mi o. Bẹ́ẹ̀ ni Adé mi náà sì fi ìfẹ́ hàn mi lọ́pọ̀lọpọ̀. Ohun gbogbo ń lọ bí Ọlọ́run ṣe kọ̀wé rẹ̀. Ọmọ ni à ń retí. Àfi bí ohun gbogbo ṣe yí padà lọ́jọ́. Welcome, sir. Then what, sir? Báwo ni ọ́fíìsì? Ẹ̀pọ̀lẹ́ sà. Ẹ ní àwọn nẹ́pà wọ́n pé àwọn tí wọ́n máa ń pé kìíní wá mítà wọ́n wá sọ pé àti ìkẹwọ́ pé ata ẹ̀táàkì. Welcome. Babe. Adé. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Why don't you treat me fine? For a week now, mo fẹ́ ní kó ń jẹ mi, mo lè ń dáná fún ẹ, ò ní jẹ. Adé.
You and I, we've been best of friends since we met each other. Kò sí nǹkan tó kì í sọ fún mi. Kò dẹ̀ sí nǹkan tí mi náà kì í sọ fún ẹ. Even lẹ́yìn ìgbéyàwó wa, we've been good. In fact, àwọn èèyàn máa ń fi ìfẹ́ wa, wọ́n máa fi ń yangàn, wọ́n máa sọ pé káwọn náà tiẹ̀ nílò ìfẹ́ bẹ́ẹ̀. Adé, kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Wọ́n jẹ́ kí èṣù wà rí wá. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ, Adé? Adé. Jọ̀ọ́ látàrọ̀ tó ti ń ka pọ́n ẹ̀mọ́ ẹ̀. Ṣé mo dá sí ẹ? Why tó fi fọwọ́ ẹ̀ kàn mí? Why tó fi fọwọ́ kàn mí? Òkè ló ti kọ́kọ́ wá bá mi. Tó ti ń ka pọ́n ẹ̀mọ́ ẹ̀, mo kó ń bẹ̀ fún ẹ, mo wá sí ìbàyí. O tún wá ṣé dandan ni kó jẹ́ màá lu ẹ pa ni? Ẹ́? O tún fẹ́ sọ̀rọ̀? O fọwọ́ kàn mí, o sọ pé why tó fi fọwọ́ kàn mí, o tún fẹ́ sọ̀rọ̀? Wà ló máa jẹ́ pé èmi máa lu ẹ pa. Lójú kò kù. Lójú kò kù. You are the love of my life. Ademi, you are the key to my heart. Ademi, you are my life, all my soul. Ademi. Yes, come in. Báwo ni a jọ? Oh, you máa ṣe wà lẹ́nu ẹjọ́ mi. Tọ́lọ́ ti ń kọ́ fàfà. Wọ́n náà wọ́n ṣe lọ́jọ́ ìdẹ̀ yìí tẹ̀ sọ ní. Ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ̀ discuss. Fẹ́mi ọ̀rẹ́ wa ni. Òun ló pè mí. Ó ní òun ní business kan tó ń fẹ́ ká mẹ́ta ṣe, you know. Ó dẹ̀ ìyẹn social ó ní ṣe pẹ̀lú à ń gbé mọ́tò wọlé, à ń ta mọ́tò, you know, importation of cars. Jóná o, ọ̀rẹ́ ò yé mi o, ṣé o fẹ́ fi iṣẹ́ sílẹ̀ ni? Adé, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ìwọ mọ̀ pé ọ̀nà kò wọjà. Ọ̀nà kò wọjà náà. Sọ fún mi. Ṣé gbogbo owó tí wọ́n ń fún at the end of the month tó ń rí ní iléeṣẹ́ ṣé òun ló ná ní gbogbo oṣù kan? Sọ fún mi pé ò ná jù bẹ́ẹ̀ lọ. Òun náà nìyẹn. Asọmọkùnrin, you know, ajámájámá sọ́tún sósì, businesses tó bá wọlé, you know, àṣemọ́ra wọn kó lè dó díndín. Gbogbo nǹkan tó ń sọ yìí ọ̀dọ̀ mi fi bẹ́ẹ̀ understand, but Fẹ́mi láàrin èmi àti ẹ mọ̀ pé Fẹ́mi oṣù ní business kan. Yes, Fẹ́mi tó bá gbọ́ pé ilé títà ló ń dowó àlóhùn fẹ́ ṣe, tó bá gbọ́ pé ẹ̀mọ ìkíní kan ló ń bọ̀ látòkè òkun àbí pé Fẹ́mi máa lóun fẹ́ invest lórí. Gbogbo ẹ̀ nǹkan tó ń sọ ló yé mi pátápátá. Sórí ó dàbẹ̀ ní wípé èmi ni mi ní full information lórí nǹkan tó bá mi sọ, because ó kọ̀ sáré fún mi summary ẹ̀ ni. Now nǹkan tá a máa ṣe rẹ̀, a máa pe Fẹ́mi ni, a máa invite ẹ over kó wá ṣàlàyé pẹ̀lú ẹnu ara ẹ̀ gangan. Tó bá ṣe máa jẹ́, tó bá jọ́dọ̀ mi ni a ti máa pàdé, tó bá dẹ̀ jẹ́ usual spot wa ní àbílẹ̀ tiẹ̀, a máa mọ bá ṣe máa ṣe ṣó ti yẹ, a ń ṣe wàhálà. Ẹ máa fẹ́ bẹ́tà jẹ́ torí ọ̀rọ̀ Fẹ́mi. Fẹ́mi. Máa wọ̀rí tí o tó bá ṣe máa jẹ́, ìbàjẹ́ kò mọ̀ jẹ́ Fẹ́mi. Wọ́n yẹ pé bóyá mọ́tò kọ́ ni Fẹ́mi sọ fún ẹ. Àlàyé gbàgbé bó bá ṣe máa jẹ́ àmọ́ wọ́n ṣe lẹ́lẹ̀ kò lè ṣiṣẹ́. Mo ti fẹ́ táìpù kìíní ìtàn bá ń parí. Àlàyé wo parí iṣẹ́ ti ẹjẹ́ lọ fèsì tọ́jọ́ tèmi jáde. Báwo lè ṣe ń feel right? I feel better. Thank you. Madam, obìnrin dẹ̀ ni mí. Pẹ̀lú experience mi as a medical doctor, àpá tí ó wà lójú yìí kò jọ ti accident o. Ó jọ bígbà tí wọ́n fojú yàn gbà àbí wọ́n hit ní mọ́ nǹkankan. Madam,
ṣé kò ṣe pé ọkọ yín náà ni? It is well. Madam, má kàn advice yín tó bá ní anything tẹ́ ń ṣe tó lè máa cause gbogbo nǹkan bá ẹ jọ ẹ adjust it, please. My advice yín. Sorry ma. Thank you. Thank you. Ẹ ṣé gan doctor. Wàhálà tí ojú ò bá fọ́ ojú náà ká máa wòrà bàràbà ni, please. Ṣé ẹ̀dẹ̀ ń lo àwọn oògùn yín dáadáa? Bẹ́ẹ̀ni. Ẹ̀ ń take àwọn drugs ń very well. Bẹ́ẹ̀ni doctor. You will be fine. Please. Sure. Thank you doctor. I'll let you take my leave. But tó bá ní anything, ẹ jọ̀ọ́. I'll call you. Thank you, ma. Thank you. Yeah. Have a nice day, ma. I need to. Inú tẹ́lẹ̀ ìwọ́n láríwò tí wọ́n ti yàn pọ́pẹ́mù. Ó wà bá mi pa ìwò lẹ́yìn látàrí. Bẹ́ẹ̀ bá jákun kan kò yẹ kí arúgbó ẹ̀ pọ̀ tó máa yóò náàkì tí ó ibi tí ọ̀gá fi mí tì mọ́ wà náà yóò náàkì. Kí ló tẹ́lẹ̀? Ẹni ìyá bí àgbọn bẹ̀rẹ̀ wò ó rádaràda tí ní tó ń ṣe káàkiri kò bá mi ò só ti gbọ́ ìsìsẹ́jọ́ rẹ̀. Ẹ tí rẹ̀ kọ́ ọgbọ́n tí mo fẹ́ sọ fún ọ. Boyfriend mi ń bọ̀. Tó bá sì ti dé kó o bá ń ṣe bí ọlọ́ba kó o kẹ́ kó o gẹ̀ kó o fún jíjẹ kó o fún mímu ìwọ̀n aràn ọ sí o torí mo mọ̀ pé orí mi àtàbókí ń jẹta àbókí ọlọ́kadà má bá ń jíṣẹ́ fún pé mò ń yọ nǹkan jẹ lẹ́yìn rẹ̀ o tó o bẹ́ẹ̀ sọ next oúnjẹ tí n bá gbé wá fún ọ báyìí lásọpà ní ọ̀run làlà. Mo fẹ́ ṣe nǹkan pẹ̀lú màdàmú nù lé tí mo ní kí n wí fún ọ. Ẹ̀wẹ̀ ò tí ì wà lè tàn lọ́mọ pé tẹ́mi máa ń sọ fún ọ nu. Láti ìjọ tí wọ́n ti pín mi nígbà tí wọ́n ti ìkọ̀ní ẹ̀rù bọ̀ wá sí ìkọ̀ní ayé pọ́ìtì mọ́ kọ́kọ́ jẹ. I love pọ́ìtì so much. Lẹ́yìn wá sọ fún ọ mọ̀mọ́ mo owó lè tàn o. Mọ̀mọ́ fi owó lè tàn kò bí mo ti ka tí mo kùn páyì. Bí mo ti ka lára náà mo kùn lẹ́mìí mo tún wá kùn ní ìpín. Nínú sálárì kékeré tí wọ́n gbọ́ bọ́ọ̀lù lẹ́yìn o tún wá lọ kó fún àwọn kan kí wọ́n lè máa kó fún ọ. Wíjì iná sọ bó tún kì. Kí wá lẹ́jọ́ ọlá rẹ? Ẹjọ́ ọlá mi ni pé èmi fẹ́ máa ń ta ọ. Mo fẹ́ máa tì ọ́. Tó ọmọ tẹ̀ ńlá ìmọ̀ ń dáhùn. Tó ọmọ tẹ̀ ní ìmọ̀ ń dìọ́. Mo pọ́wọ́ tó kọ́bì. Àwa ẹ̀pẹ̀ fẹ́ẹ̀nì. Ọ wà lọ kówó lé ta. Ìlọ pẹ́tọ́lọ̀wò ti fún ọ. Bọ́n bá ní kó ònú lé kó kó ń tẹ wá. Kí ti yọ ara jáde ẹ. Kí wọ́n sọ mi tẹ́mù. Ìtì ọ báyìí. Kí wọ́n mọ kó mọ ìpà. Ìpì. Ìpà. Ìpì. Kọ́ wá mọ àbítẹ́ẹ̀tì mi lọ́tọ̀ ọlọ́run. Owó yóò ti lára rẹ. Èmi ẹ̀ bẹ́ẹ̀ sì pín láta nì. Ọlọ́run ọmọ kú dídára o ọ̀kẹ́ àbí kí wọ́n pọ́nkọ rẹ ná dákun torí Ọlọ́run tí ẹ bá ṣe òjò tọ̀rọ̀ ọ̀tọ̀kẹ́yẹlé pọ̀ má díẹ̀ kí lèmi náà tiẹ̀ ń wí. Òjò ọ̀kẹ́yẹlé pọ̀ torí inú ilé rèmí ń gbé mi àtàwọn ọ̀gá èmi àtàwọn aláyé lájọ ń jẹun nínú ilé ìta ló ń gbé ajá ló sì mọ́ ń gbé ta ìwọ ọ̀kan wọ́bu bí ìjọ alẹ́ yìí dákun torí Ọlọ́run tí n bá wá kú lẹ́lẹ̀ bá tí wọ́n bá gbá ààyè rẹ lé mi lórí sẹ́ẹ̀nì jí wọ́n wá gbọ́dọ̀ kówó rí ọ lórí kéèyàn kówó orí ẹ̀ gan wò ó n tí ń sọ fún ọ ni pé tó o bá ṣe mọ̀nàmọ́ná tó o ṣe rándanrandan yóò jí ọ ń jọ wọn kẹsí ní orí sì wà nù ilé yìí kò á dáa fún ọ láì ìwọ ṣe mọ̀nàmọ́ná ó jẹ́ lásọpọ̀ ó kù dànù tó lórí ibú ni ọ ni. Téèyàn bá ti wọ̀n lájẹ́ tọ́lọ́ ń bá ti ta ní aláwẹ́ méjì tún ipò kan tàbí awẹ́ òpin ìkan wá jù kan lọ èmi kí wọ́n èmi ẹ̀ bẹ́ẹ̀ kì í pẹ́ra ta nì tó bá ń gbájẹ́ ìlá ká mọ̀ ńlá kí ọlá èyí ká mọ̀ ní kí ọlá èyí lá. Yeah, who is that? Treats power yẹn tán sí. Báwo ló ṣe eré lè? Látẹ́lí kí iṣẹ́ náà lè wọ́n ṣe. Kí ló wá ṣe é tó ń lọ ní ìjọ? Kí ló ṣe é? Kí ló ṣe é tó ń ṣe báyìí? Kí ló ṣe é? Kí ló ṣe yín? Àìfarabalẹ̀.
ṣé o mọ̀ pé ní ọ́fíìsì mi ló wà. Kí ló dé ṣe báyìí? Fojú sọ, mo fara sọ, mo fi gbogbo ẹ̀ sọ. Gẹ́gẹ́ ṣe bẹ́ẹ̀ pé ẹ̀ understand. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Mo ní ní ọ́fíìsì tó wọ jẹ́gbẹ́nu. Ṣo mí ni ẹ̀ ni? Ọ̀rọ̀ adé òye mi mọ̀. Ìwádìí ti change nínú ilé. Bó ṣe ná mi lẹ́ni ló ná mi lọ́la. Ìwádìí ò kì í ṣe ẹni tí mo fẹ́ mọ́ o. Adé ò kì í ṣe ẹni tí mo fẹ́ mọ́, ó ti sú mi. Nǹkan tí mo ṣe ó ti change. Ó ti sú mi. Last time tí mo pè ó pick calls mi. Ṣé kò ń ṣe pé Adé ti ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ ṣá? Àbí dẹ́ ní nǹkan tí òun ṣe tí kò like? Maybe you should check yourself very well. Ṣé màá búrò yín mọ́ ni? Mi kì í ṣe ní wàhálà. Mi ṣe kókó. Bóyá kẹ́ máa bọ̀ Nàìjíríà kẹ́ wá bá mi bá sọ̀rọ̀. Bóyá wọ́n máa respect yín, máa gbọ́rọ̀ sí i lẹ́nu. Bóyá dé máa sọ nǹkan tí mo ṣe fún yín. Tó bá ń bá lọ báyìí, mo lè para mi sí yín lọ́rùn. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, Ọlọ́run jẹ́ kí n fojú sunkún ẹ̀. Just take it easy. Màá mọ bí mo ṣe máa rìn láti wá sí Nàìjíríà. Ó dà pé kò mọ implication nǹkan tó ń ṣe gangan láti máa na obìnrin. That's very wrong. Okay, ẹ ṣé ma respect me. Ẹ ṣé ma. By this time. Kílé tó ti sùn. Kí lè lọ wẹ̀. Kò sọ bẹ́ẹ̀ lọ wẹ̀. Alágbà sùn. Sùkọ́ díjú ẹ̀. Wọ́n gbàdúrà. Can't believe what my eyes are seeing. I can't believe you can treat me like this. You promised to love me. Native way. Tó bá ti wọ native yẹn tó bá ti yọ ọlọ́kan báyìí máa ọ̀rẹ́ mi tún dé. Ó farabalẹ̀ ọ̀rẹ́. Ìwọ náà ti mọ̀. Ẹ̀yin méjèèjì oníṣẹ́ ọ́fíìsì nìyí. But èmi tèmi o MLP businessman ni. So kò sí ibi tó bá wù mí nílé ayé tí mi lè wọṣọ mi lọ. Tó bá jẹ́ ní tọ́lẹ́ẹ̀tì ni mo wọ̀ lọ mo tún lè fi wẹ̀ gan. Ẹ̀yin lẹ máa wà lọ́fíìsì tí ẹ wo ẹ tí ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ gidi. Adé, ṣé o rántí ìgbà tí mo pè ẹ́ tí mo bẹ́ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan nípa business tí Fẹ́mi fi lọ̀ mí tí mo explain fún ẹ tó ní ó dàbí pé kò yẹ tí mo ní máa mú wá fúnra rẹ̀ kó wá ṣàlàyé fún ẹ. Má bínú wa ibi òbí ẹ wá kí mi ni. Kò ní yẹ̀yẹ̀. So mo ti mú wá báyìí nísìn kó wá ṣàlàyé in detail fún ẹ what the business is all about. Tó ti yẹ. Fẹ́mi, over to you. Ọ̀rẹ́ mi, o ní brọ́dà mi gan-an ó yẹ kẹ́bọ̀ mi lè máa fún yín lófò náà máa ó ní bẹ́ẹ̀. So brọ́dà mi ó máa import mi tó ra clear but
kò wá sí much kì í ṣe pé kò sí much owó wà ọ̀ normal but nǹkan tó ṣẹlẹ̀ ní pé mọ́tò yẹn pọ̀ gan so wọ́n wá ní tí bá lè bá wọn get bí 15 million. So ìgbà tán sọ̀rọ̀ yẹn fún mi mo wá wò kí mo mà lọ́rẹ̀ẹ́ náà àwa mẹ́ta mà ní tí bá fi 5 million lẹ̀ tó fi 5 million lẹ̀ tó fi 5 million lẹ̀ ó jẹ́ èlò 15 million mo dè mẹ́yẹ gé ìta máa rí lórí so nǹkan tó ṣẹlẹ̀ ní. ọdún náà nǹkan tẹ̀ ń sọ sí òsì ṣé o mọ̀ pé ọ̀tọ̀ nìkan tí èmi àti ẹ̀ sọ ọdún olórí bísínẹ́sì náà ni ọ bọ̀ ọ̀tọ̀ nìkan tí mo bóyá yé mi sí lọ́dọ̀ tiẹ̀ ọ̀tọ̀ ní bó ṣe yé mi sí ń sìn ṣé ẹ̀gbọ́n ẹ̀ yẹn a fẹ́ ya sorry náà ṣé èmi fẹ́ yá wọn ní 5 million ni àbí báwo. irọ́ ò yá wọn lówó nọ́mà ò mọ̀ mí kì í ṣe pé bọ́yẹ̀ mi nìkan fúnra mi lè kówó ẹ̀ ńlẹ̀ àmọ́ kò sí káàṣì lọ́wọ́ mi for now so torí ẹ̀ ló jẹ́ kí n wá fún benefit ara wa tó bá 5 million lọ tí mi fi sílẹ̀ tí wọ́n fi sílẹ̀ omi owó tá a máa rí lórí ẹ̀ òkè ó kéré jù èèyàn kan máa rí 10 million 15 million so nǹkan tí mo try àti sọ nìyẹn. ó yẹ kó yé mi. ibi tó dé yẹn in fact ó catch attention mi o so nǹkan tó ń sọ nísìn tó bá yé mi dáadáa òun ni wípé tá a bá drop 5 million naira at the end of the day ó possible kí each one of us carry 10 million that's like times 2 of our money a máa rí ojú owó tá a kólẹ̀ àtúrí benefit a rí gain. ọ̀rẹ́ àti yọjú tá a ti rí ṣé mo fọkàn sí ẹ rí mo jojú ẹ rí. ojú mi jẹ bóyá lè máa jẹ first time. mi ò lè jojú ẹ má wọrí ṣá má wọrí 100% tó bá jọ àtọ̀dọ̀ mi ni o má wọrí lọ́dà mi ò ṣú ọ̀gàn má wọrí ọ̀dọ̀ láì. nǹkan tó sọ ẹ ti yé mi ní ìsìn mo ti gbọ́n sìn but gbogbo àlà mọ̀ pé 5 million naira kò ń ṣọmọdé owó so ṣé bíi oṣù mẹ́fà ọdún kan àbọ̀ kí n tó wúwo tèmi gbà padà. irọ́ bóyá wàá gbà lọ́dún 20. no nǹkan tó ń béèrè mi wípé kí ni duration tí a máa fi ní láti dúró ká tó rí owó gbà gangan yẹn ní kókó. ìwọ fúnra ẹ mọ̀ pé ilé ìkíni gbọ́ràn lẹ́ẹ̀kan. ok tó bá já kówó yẹn lẹ́lẹ́ ní ó kéré jù pẹ́ jù 3 weeks to 4 weeks àti lówó. wow ha ibi tá a dé yìí náà ó make sense ó dẹ̀ dá gan but èmi ò bá wa mú àbá kan wá o because gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan 5 million naira ṣọmọdé owó so ibi tí èèyàn bá dẹ̀ fẹ́ kó owó sí definitely èèyàn gbọ́dọ̀ mọ̀ pé kò ní jẹ́jọ́ èèyàn tó ti yẹ so èmi ò bá wa suggest pé bóyá ká involve àwọn lawyers wa kó mú tiẹ̀ wá kí n mú tèmi àbí ká tẹ̀ lo èèyàn kan kó represent àwọn mẹ́tẹ̀ẹ̀ta. lọ́yà gan la máa lo lọ́yà ni. wípé kó lè stand in fún wa ká reach gentleman agreement ká dẹ̀ mọ̀ pé okay at the end of the day even if tí díìlì yóò bá tí ó bá go through àmọ́ pé ojú owó tá a kó lẹ̀ á jáde. òótọ́ lọ̀rọ̀ tó sọ òótọ́ ni èmi náà reasons kò sí wàhálà tó bá jẹ́ kò sí wàhálà rẹ̀ mi. àwọn ti dọ̀bẹ̀ nìyẹn. ìwà òjẹ́ tẹ̀ máa ń láìkì nìyẹn 5 million 10 million. ó máa gbọ́ ni tí díwà tó bá ti lè click 2 million máa gbà lọ́wọ́ èèyàn. lórí kí. no o ṣe kúkú gba gbogbo. bóyá kẹ́ ẹ kú jọ owó yìí náà. ọmọ ọjà yọ ká gbọ́. ẹwà. ló ṣe wà báyìí ní ọkọ̀ máa yẹ o. yóò kò séyàn tó lè yẹ o. ṣé ìgbà yẹn ló máa sọ pé ẹ ti fún ẹ dúró ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lè sọ pé ẹ dúró jẹun. wo ọ̀rẹ́. ṣé tí mo bá wá bíbá yẹn gangan ní kókó sòrò bó ṣe díù yẹn ọkàn mi ti balẹ̀ mo ti yó. lọ́dún tó sí wàhálà èmi máa kí yín lè. tó wàá mọ̀ pé kó má jẹun yẹn gbọ́dọ̀ ní kókó. èmi á jẹun ẹ máa jẹun. ìwé ẹ̀ pàgọ́ tó. pẹ̀lú gbogbo láti máa gbé mọ́tò wọlé. ṣé olóòlè wa fẹ́ pààkì ẹ̀ ṣe létò rẹ̀ ṣe. ẹ̀bẹ̀rẹ̀ mi lè wà ní. aláyé àwa ti pààkì. ẹ jẹ́ lọ́yọ̀ ọ sọ pé mọ́tò tèmi tó tiẹ̀. pẹ̀lú ọmọ gbẹ̀mí tẹ́lẹ̀ gbé. owó orí dòde ò bàbá wa lọ́kọ̀ sanwó. àwọn àgbà tí a san òwò ń bẹ láti mọ́lé ní wọ́n pò. àwọn àgbà tí a san òwò ń bẹ láti mọ́lé.
Owó orí. Ẹ rọra. Ọ̀gá ní ẹni mọ́ dáná fún àwọn àtọ̀rẹ́ àwọn. Ọ̀gá pè ẹ́ bí kò bá wọn dáná fún òun àtọ̀rẹ́ òun ó dẹ̀ ń dá. Jọ́ tó dọ́nà ìjọ́ ló dáná fọkọ mi rí nínú ilé láti pàtó ti dé. No, sọ fún mi. Tell me now. My friend, kó lọ ṣe nǹkan tó bá yẹ kó ṣe nínú ilé. Sorry mo. Sorry for yourself. My friend. Okay, má worry, máa pè ẹ́ later. Máa pè ẹ́ later, máa pè ẹ́. Àbí ń bá yẹn ẹwé dùn. Ẹ rọra ṣe. Kí ló ṣẹlẹ̀? Àwọn mọ́mì ni wọ́n ní pé kí n filẹ̀ pé àwọn bá yín ṣe yòókù tán. Pé kí n yọ ọwọ́ nú ẹ̀. Àwọn mọ́mì ẹ̀ wò. Àwọn màdàmú. Oúnjẹ tí mo ní kó bá mi ṣe ńkọ́? Ń tó ṣẹlẹ̀ ni pé mo ti ṣe ọbẹ̀ ata. Kí ni nǹkan tó ń ṣe bíbá oúnjẹ tí mo ní kó bá mi ṣe dà? Wọ́n ní ìlẹ́tọ̀ọ́ láti dáná fún ọkọ àwọn pé kí n get out. Pé kí n pákàgò. Ẹ ṣé mo rí màdàmú lẹ̀ tẹ́lẹ̀ kí n tó ní kó dáná fún mi? Kí ló tó ń jẹ mo fọ oúnjẹ tí mo fẹ́ jẹ náà? Bọ́ sí díẹ̀ kó ṣe nǹkan tó máa ṣe fún mi. Olúwa mi o. Mọ́mì. Ẹ má bínú àbí kọ́kọ́ máa ń gbọ́ mi tútù wà náà ni. Torí àtẹ̀wá mọ ọdún tá a fẹ́ da ọ̀ràn ńlá sí báyìí o. Ẹ rọra mọ́mì. Èwo gan la wá fẹ́ ṣe ń bẹ̀rẹ̀. Ọkọ sọ pé no, ìyàwó sọ pé yes. Ẹ wo ẹ má dá orí tèmi rú o, sọ ti yé máa. Ẹ má dà mí lọ́pọlọ rú o. Kí ló ṣẹlẹ̀ mo gbọ́ ìwọládé àjáde nípa ẹ̀. Nǹkan tó ń ṣe fún mi ò dáa o. Nǹkan tó ń ṣe fún mi ò dáa o, Adé. Wọ́n embarrass mi lójú ọmọ ọ̀dọ̀ wa. Ọmọ ọ̀dọ̀ tó ń ṣiṣẹ́ fún mi. Kò dáa o. Adé kò dáa, kí ni mi bá lè ṣe fún ẹ tó wọ́n embarrass mi tó báyẹn. Kò dáa. Mo ṣe ṣe mí yóò dáa o, Adé. A ṣe bẹ̀rẹ̀ kọ́ nílé yìí o. Èmi sọ̀rọ̀ sí wọn níṣojú ọmọ ọ̀dọ̀. Aló ní ìgbéraga. Èmi embarrass wọ lójú ọmọ ọ̀dọ̀. Jọ sọ fún mi kí ló fi yàtọ̀ sí. Kí ni mi fi yàtọ̀ sí? Kí ló fi yàtọ̀ sí náà? Obìnrin ní obìnrin lòun náà. Kí ni ìyàwó ẹ fi yàtọ̀ sọ́mọ ọ̀dọ̀? Òun wá ìṣòro. Òun ìṣòro. Ṣùgbọ́n pé mo kúrò ní kitchen, mo bọ́ sí sitting room. Ó wá bá mi ń bẹ̀, mo tún kúrò ń bẹ̀, mo wá sí ibà, ó tún wá bá mi bẹ̀, ṣó tí kò sí ń wéṣù. Okay. 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 I see this face in your heart, baby, me gon' fill it up. I know be Superman, but your promoter I no go give up. I'm not the good, but I promise you never fuck up. Oh, touch the back, the leg with the talk, me the shut up. Cause me I no be liar. Nobody dey like fire. Yeah, just a wonder. You can let me pull my thunder. Oh, liar. Nobody dey like fire. Yeah, just a wonder. You can let me pull my thunder. Oh. Just to add the belly of a room on my dozen. I don't really understand the way I feel, so I got to talk. Now tell me, mama, tell me, say you know to see my God. Me now heard the messages, the way they say you know they make you shock. It's my love pass the 120. I did home for you, everything. Blue vibe, learn hunting. You can see your mom something. She too simple like a hobby. Beach up like a handy. My day on the mic, a handy. Ladies all like shandy. I know the liar.
Kí ló ń ṣe bí tí mo ti rí ẹ lẹ́nu? Kí ni mi ṣe ń bí tó ti rí mi? Ṣé bí èmi ló yẹ kí n béèrè lọ́wọ́ ẹ pé kí ni wọ́n ń ṣe ń bẹ̀ pẹ̀lú lady tó ń ṣílẹ̀kùn fún? Orí ẹ bàjẹ́ bó ṣe fi question down questions mi. Yeah. Orí ẹ ó bàjẹ́ bó ṣe fi question down question mi yẹn. Oh! Wọ́n tún ti gbé ẹ jáde àbí? Wọ́n ti gbé ẹ lọ, wọ́n ti lọ fò ẹ bí aṣọ òfì. Wọ́n ti lọ gbé ẹ mọ́lẹ̀ gbòkúgbò. Ó wá ṣọ́ọ̀kì ẹ. Ó ṣọ́ọ̀kì ẹ kò rí mi. Àbí bẹ́ẹ̀ kọ́? But then why are you treating me like this? Why? I'm your wife now. Mi kì í ṣe slave ẹ now. Why? Mama sọ̀rọ̀ sí mi anyhow. Kí ni mo ṣe fún ẹ? O jẹ́ kí n ṣiṣẹ́. Wàá máa cage mi mọ́ níbi kí n má jáde. Nothing. I don't have friends. Mo dé máa ṣe nǹkan tó ń fẹ́ náà wá tún ṣì máa sọ̀rọ̀ sí mi anyhow. See, I'm unhappy in this marriage. I'm unhappy and tó wá mọ̀ pé ó ti sú ẹ. Sọ fún mi kí oníkálùkù máa bá tiẹ̀ lọ náà. A ní orí ẹ ti bàjẹ́ sẹ́. Wọ́n ti ń kí ẹ láyà sí mi àbí? Iwájú mi ìwọ dúró sí tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà bẹ́ẹ̀. Ó ti tó ọjọ́ mẹ́ta. Tí mo fi blow tí mo fi ba ojú ẹ jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ojú ẹ tún ti smooth padà wọ́n tún ti ríran rí ẹ. Tí wọ́n bá ti bí ẹ dá ìwọ jáde kúrò nílé. I won't take that from you. I won't. Maniki má jáde. I won't take that from you. You won't do what? No, repeat yourself now. Tí wọ́n bá ti bí ẹ dá tó mọ̀ pé Rẹ̀mílẹ́kún òun ni wọ́n pe orúkọ ẹ̀ jáde kúrò nílé. Màá make sure pé mi mo pa ẹ ní ẹkún. I won't take it from you. Okay, maybe you will take it or not. But I won't take it. Okay. You're not my God now. I won't take it from you. Kí ló dé now? Joaquin. Ọ̀rọ̀ rẹ̀ yóò yé mi. Yorùbá ti chase mi gan-an ní mi ìmọ̀ kan tí mo ṣe fún. Bó ṣe ń gbá mi létí léni ló ń gbá mi létí. Ojoojúmọ́ ló fi ń nà mí. Adé máa sọ̀rọ̀ síra máa pè mí láṣẹ òun. Mi ìdìbò kan tí mò ń ṣe fún. Tí n bá sọ pé nǹkan tó ń sọ yìí ò yé mi, irọ́ ni mo pa ọ́. So nǹkan tó ń gbìyànjú àti sọ ni wípé Adé máa ń maltreat ẹ nílé. Bẹ́ẹ̀ni. Adé ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ni. No. Nígbà wá ni no, because nǹkan tí Adé máa ń sọ fún wa nípa ìwọ, I mean his family generally are good things. You know, ó sọ fún wa pé at least kò máa ń travel for businesses and all, kò máa ń lọ rajà ní Egypt, Dubai. Yes. I'm not travel up so far. You travel. The last time there was I was at home making my butter seed. What? Ó wálé lọ́jọ́ yẹn. But nígbà wo wá ní Adé wá di gbogbo ilé báyìí? Ọmọ ó ti sú mi ọkọ Akí. Ó ti sú mi. No. Má sunkún. Torí fọkàn ẹ balẹ̀. Okay? A máa wá bá ṣe máa yanjú ẹ náà ni. A máa yanjú ẹ. Okay? Jọ̀ọ́ torí Ọlọ́run. Má fi ẹkún ṣe omi mu, jọ̀ọ́ torí Ọlọ́run. Jọ̀ọ́, we'll settle it, okay? I'll speak to him. Máa bá sọ̀rọ̀. Agbọ́ lágbára Ọlọ́run. Jọ̀ọ́ torí. Just be calm. Everything will be fine. All right? Okay, so ibo ni wà lọ báyìí kí n ti drop it? It was because of you, baby. I don't want to lose it. Hallelujah. Hallelujah. Amen. Amen. Ìyìn yẹ Ọlọ́run wa ọba tó ń Jésù mi o. Shakira abẹ́fẹ́ Shakira rèé o kó tó sọra rẹ̀ di Kira. Some people know how to make love, but they don't know how to fall in love. Matthew is good in bed. Only A1 lórí bed. Sọ́rí ìwọ bó ti rí ìwọ tí máa ń fa ìbí múngòrò tó ti pọ́n tó èmi fẹ́ kí ìwọ jábọ́ kèmí ó máa. Jimba. Alive, you have to be cunning a little bit because
tó ò bá wà kàn ní àti gòkè ọwọ́ Ọlọ́run ló wà. Jésù mi mo fira mi lé ẹ lọ́wọ́. ṣé kò máa ń jẹ́ pé kíra ọmọ tí yìn ń jẹ. kíra tí yìn ń jẹ. iná tá a bá dáadáa eégún ẹyẹ mi là fi sùn bí. jáde. bóyá kẹ́mu ilé. You have to expect the unexpected. Shakira, what's your Yoruba? I said I don't know you. Me on my ring now. Ìdí ò bá bàjẹ́. Ó ń pẹ́. Kémi ṣáà ti lówó lọ́wọ́. Ó dẹ̀ ti wá lówó lọ́wọ́. Don't worry about tomorrow because it is not promised. Rẹ̀mílẹ́kún ibo ló ti ń bọ̀? Mo stroll. Baby, mo kàn fi kú ti pẹ́ tí mo ti. Mo fi ní kó wọ̀ tọ́lé àpótí ìjà. Rẹ̀mílẹ́kún ibo ló ti ń bọ̀? Kì í sáré stroll. Torí mo sọ pé mo ń travel. Ó mọ̀ pé màá tètè dé. Ó wá rìn òṣì lọ, ẹsẹ̀ wá ń kọ́ra wọn nígbà tó rí mi àbí. Tí bá tún lọ ìsìn, wá ní mo tún mẹ̀. Mo kó dákú máa nà ìyàwó ẹ̀ nàwé. Sọ fún mi kò dákẹ́ máa nà ìyàwó mi. Fine, Rẹ̀mílẹ́kún ibo ló ti ń bọ̀? Mo stroll ni. Rẹ̀mílẹ́kún ibo ló ti ń bọ̀? Wọ́n ní mo lọ sí bọ̀! Okay. Mo ìdé iná sáì tí mo bá yẹn dá ìyẹn ọgọ́ náà pè mí ó bá lélẹ̀ tẹ́tẹ́tẹ́tẹ́. Ọ̀gá ṣe ọ̀gá ẹ̀ ni mí
ẹ ṣe jẹ́ kí ó dàárọ̀ làkẹ́ ẹ dángbọ́rán màdàmú sẹ́ Quickie ò dẹ́ mọ̀ kí mi ẹ̀rẹ́ enjoy Quickie. Màá dẹ́kan rẹ̀ màá dẹ́kan rẹ̀ fílà ló ti sùn ṣe ló sùn bí ẹ tó kú ìwọ jẹ́ sùn bí alààyè ni wọ́n ti sùn kan tó kọ́ máa ṣe fún mi sí ni pé mo kọ́ jẹ́ ẹ̀rẹ́ wàá bá mi sún ẹsẹ̀ síwájú bí ẹ báyìí èmi á wá ṣí sókè. Ó dá yín lójú pé wọ́n ti sùn. Jẹ́ kàkà yẹn má gbé pílò sí. Mo ti fi kíní ẹ̀wọ̀n mi sí ẹ̀jẹ̀ ń lo pílò. Àdúgbò ara mi tó. Ta lolúwa ẹ̀ ṣé ò ń já wèrè ta lolúwa ẹ̀ get out of my house Àbíkẹ́ get out of my house. Kẹsẹjọ mi ilé kọ fọgá ọgá ni. Àbíkẹ́ máa gbá etí ẹ o máa gbá etí ẹ o má dìde nínú ilé mi Àbíkẹ́ dìde bọ́ta nílé mi ìjọ tó ń wọlé kọ fọgá. Tó bá jẹ́ pé ọ̀pọ̀ jẹnu kẹ́ẹ̀kì ni àwọn píkì like man èmi mọ̀ tán fún ọ. Ó ti mọ̀ pọ̀ lẹ́nu ọwọ́ akẹ́wọ́n jẹnu ní ìpín ó ti bẹ́ẹ̀ ní mu kọ́ ní kọ̀ọ̀pù àtúntì ìpìpọ̀ jẹ́ ìmọ̀ ṣe nípa ìpín ìmọ̀ ṣe nǹkan ò ní kọ́ ọlọ́wọ́ amọ̀ ní ìpín ìwọ ọlọ́mú ọkọ̀ ọ̀tá ọlọ́tẹ ní ọwọ́ ayẹ̀kọ́ ní ibi apá tí ẹ kéré ẹ̀wọ̀n bí apáyé rẹ̀ kẹ́ ò ẹ̀wọ̀n bí apáyé rẹ̀ kẹ́ ò ọ̀tọ̀ olóògbé mi àníkù ọmọ àwọn kánà nítorí pọpọ́pù ẹ̀rọ pọpọ́pù ní nìkìn títí ọdún gba kí ni tìmọ̀ pẹ́ẹ́kì mi títí ònù láti tìyàn pọ́ọ̀tà títí ònù. Ó ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ tó dẹ̀ wá very very important and mi ní fẹ́ kó o fi ṣèbínú kó lè dá náà ni mo ṣe wá bí báyìí ṣé ti yẹ ìyàwó ẹ ló fi àwọn ọ̀rọ̀ kan tó mi létí and then mo dẹ̀ feel pé tí n bá bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí mo jẹ́ sí ẹ mo expect pé wàá gbọ́ràn sí mi lẹ́nu and you will do the needful. Now, ó fi yé mi pé o ní àwọn ìwà kan tó máa ń wù nínú ilé tí ò jẹ́ ká máa bá lọ́wọ́ ọmọlúwàbí. Omi pé Rẹ̀mílẹ́kún ó wá rojọ́ tèmi fún ará àta. No. Kò wá rojọ́ ẹ fún ará àta o. Moreover mi kì í ṣe ará àta, I'm part of the family. Okay? Ọ̀rẹ́ ẹ ni mo jẹ́ now. Do you get? Now,
ó jẹ́ kó yé mi pé ó máa ń maltreat òun, kó máa ń nà òun. I mean, mo ń wò pé no kò ń ṣọ̀rẹ́ mi. Àmọ́ ó fi àwọn kọ́kọ́ wọ̀n mi. In fact, mo rí one or two scars lára ẹ̀ tó yẹ kí n mọ̀ dájúdájú pé lóòótọ́ ni. Ó tún sọ débi pé I mean, no, pé ìwà àti ọmọ ọ̀dọ̀ ẹjọ́ ń bára yín sùn. I mean, kò dáná, kò ṣe gbọ́ sétí. Adé, jọ́ torí Ọlọ́run sọ fún mi. Kí ló wà lára ọmọ ọ̀dọ̀ tí ò sí lára ìyàwó ẹ̀? Moreover, ìyàwó ẹ̀ mọ́ àmọ́ presentable ju ọmọ ọ̀dọ̀ lọ́nà ọ̀hún. Ìwọ ẹranko ni ẹ o. Yes, ìwọ ẹranko ni. Sórí ọkùnrin kọkùnrin tó bá ti gbé ọwọ́ ẹ̀ sókè báyìí tó gbé lórí ìyàwó ẹ̀, ẹranko lọkùnrin náà. Kò ń ṣe èèyàn tó yẹ ká máa bá láàrin àwùjọ, láàrin àwọn èèyàn gidi. Akin, gbogbo nǹkan ni mo gbà. Má pè mí ní ẹranko. Ọ̀rẹ́ mi gbé lẹ́ranko. Ó pè mí lẹ́ranko. Mi gbé lẹ́ranko. Okay. Yes. Mo ń sọ ni wípé ọkùnrin kọkùnrin tó bá gbé ọwọ́ ẹ̀ sókè tó na ìyàwó ẹ̀ àbí tó na obìnrin kankan, ẹranko lọkùnrin náà. Akin, stop it. No now, inú ilé mi ló wà now. Ó lè má pa ìwọlé mi lórí. But after all, ìyàwó mi lẹ́tà sọ yìí náà. Wá ọ̀rẹ́ kí ló ń sọ yìí náà? Ìyẹn wá ní pé kò pa. Nítorí ó jẹ́ ìyàwó ẹ̀ yẹn wá ní wípé kò pa. Àbígbà tó lọ tọrọ ẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀, wọ́n sọ fún ẹ pé ọmọ wa rèé ó gbà lọ pa. Ṣé o ti gbàgbé pé àjọ lọ tọrọ ọmọ yìí? Pé mi gangan ni mo bẹ́ẹ̀ sí ẹ lọ́jọ́ wedding. A máa sọ wájú máa sọ pé ìwọ ló bẹ́ẹ̀ sí mi lọ́jọ́ wedding, ìwọ ló bẹ́ẹ̀ sí mi lọ́jọ́ wedding. Ìwọ ló máa kọ́ bẹ́ẹ̀ sí wedding mi. Ṣé mo parọ́? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tó lè bẹ́ẹ̀ sí wedding náà. Ìjọba bínú ìjọ tó wá sí wedding wa, ó jẹ́ wà bó jẹ́. Ọ̀rẹ́ ti gbogbo yẹn lẹ́jà rẹ̀, à ń sọ̀rọ̀ gidi, òun sọ̀rọ̀ oúnjẹ, sọ̀rọ̀ oúnjẹ là ń sọ yìí ni. Sọ̀rọ̀ oúnjẹ là ń sọ yìí ni. Òun wúwa ẹranko, òun wúwa tí ò jẹ́ ká máa bá lọ́wọ́ ọmọlúàbí, ó sọ̀rọ̀ oúnjẹ. Ọ̀rẹ́ why you have to change? Yes, you have to change. Gbogbo wáyé kò sọ gbogbo ẹnu náà. Àkómúnú ìyàwó ẹ̀dùn òun là ń sọ. Akin, kò jẹ́ má ti wá ò bá ti yẹ̀pọ̀ ọmọ yìí. No, ò bá ti yẹ̀pọ̀ ẹ̀gàn. No. Bí ipò mọ́mọ́ fìyà jọ ọmọ ọlọ́mọ ni. Dàbílẹ̀kùn. Kí ni wọ́n bí yìí? Ìwọ ni mo bá sọ̀rọ̀ rẹ̀. Ìwọ ni mo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni mo bẹ́ sọ. Mi kí ẹ̀mí tó bá bára rẹ̀. I don't care. Nǹkan tí mo sọ fún ẹni kò gbọ́. Akin, ó ṣe náà. Kíni? Akin, orí ẹ̀mí mi ló gbà. Òótọ́ ọ̀rọ̀ ni mo bẹ́ sọ̀rọ̀ rẹ̀ kó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Akin, so realize pé ọ̀gá ìmọ̀ jẹ́ níbi iṣẹ́. Ṣé wàá pọ̀ gá ìmọ̀ jẹ́ níbi iṣẹ́ Akin? Ara nǹkan tó ń sọ náà nìyẹn, wàá máa ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ bí Ọlọ́run. Ṣé Ọlọ́run ní ẹni wá? Superior mi ló jẹ́ níbi iṣẹ́ owó oṣù Ọlọ́run mi. Oṣù Ọlọ́run mi ìwọ́jà kan ló gbà ní ṣiṣẹ́. Tó bá bà ní sọ ogun náà sẹ́yìn. You can be fired. You can be fired. Mo fẹ́ fire mi ṣé mo fẹ́ kúrò ní ayé. Bó mo fẹ́ yẹ kó mọ̀ wípé ọ̀gá ló jẹ́ sí mi níbi iṣẹ́ ò kì í ṣe pé kò ń ṣe pé ìwọ ló ní company. Ìwọ kọ́ ló ní company torí èmi àtẹ́sí lọ́gà. So kò sí nǹkan tó fẹ́ ṣe tó lè dùn mí. Mo ń bẹ́ẹ̀ sọ tó ọ̀rọ̀ ni o dẹ̀ máa gbọ́ nǹkan tí mo sọ. Ṣùgbọ́n fọmọ lọ́mọ ni. Tó bá pa nísìnyí tó bá dákẹ́ ṣòro pé wọ́n nìkan ló bá dáhùn ni. Akin, ẹnu mi ni owó máa wo ojú mi. You are fired. Kíni? Akin, you are fired. Èmi ni yàbáyà. Akin, you are fired. Èmi ni yàbáyà. Okay, fine. Èmi aláyé wọ́n bí jẹ́ kò ga. Ta ló lè ẹ̀fà rò wípé Rẹ̀mílẹ́kún lè ṣe orúkọ bẹ́ẹ̀? Obìnrin máa burú o. Ṣé wọn náà ti wá rí reason why tí mo fi ń ṣe bẹ́ẹ̀? No now, ó ti gbé mi kí n ṣe ẹranko. Ìyàwó mi ni now. Èmi mo rí tí mo sọ pé ó wù mí pé mo fẹ́ fẹ́, má ṣe wá fẹ́ délé tán tí màá máa bẹ̀rẹ̀ sí nínú. Mi kì í ṣe ẹranko orí mi jẹ dáa. But Adé, solution kọ́ nìyẹn. That is not the solution. Just sọ fún mi gbogbo bó ṣe ń ṣe tó máa treat ẹnu ilé tó ń lọ yìí tó bá lọ kú mọ́ ẹ lọ́wọ́ nǹkan. Kí ló fẹ́ sọ? Akin. Ló sọ fún mi kí ló fẹ́ sọ? Akin. Àbí o rò pé ìjọba máa gbóríyìn fún ẹ ni? Wọ́n arrest ẹ ní. Wọ́n lè fún ẹ lẹ́wọ̀n gbére àbí kán tiẹ̀ nìkan kúkú pa ẹ́. Ṣé ìyẹn wá ti wá sọ̀fọ̀rọ̀ tó wà lẹ́yìn? Wá ní sùúrù. Akin. Láàárín èmi àti ẹ ní ìwọ tí mo mọ̀. Tó bá jẹ́ ìwọ ni kí ló máa ṣe? Ó lè já bára wa sòtọ́ ọ̀rọ̀. Nínà léni nínà lọ́la kọ́ ni solution. Akin, àní tó bá jẹ́ ìwọ ni kí ni o máa ṣe? Ṣé màá máa nà ọmọ lọ́mọ tó máa fi kú mọ́ mi lọ́wọ́ ni? Jẹ́ àsòtọ́ ọ̀rọ̀ fúnra wa. Wọ́n ní tójú bá ń ṣe pé a máa yọ báyìí a máa fi ọmọ ni. Nígbà tó wú yìí ò dá ọ̀nà. Don't tell me that! Akin, má bá mi sọmọ náà.
mo ní tó bá jẹ́wọ́ kí ló máa ṣe o dáhùn náà tí màá wá nà ọba ni. ok náà sọ fún mi ní sùúrù o má jẹ́ kí ààrẹ ẹ kó wá dẹ̀bi mọ́ ẹ lọ́wọ́ o sùúrù òun la máa fi ṣètò ọ̀rọ̀ tó wà lẹ́yìn o bẹ́ẹ̀ ni nà lé nìna lọ́la ṣé wàá rò pé òun ní solution ni nǹkan tó ṣe fún ẹ òun ló máa sọ fún tó máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ náà wá jẹ́ kó mọ̀ sọ fún gbogbo nǹkan tó máa ṣe tó bá fẹ́ràn tó láìkì àbí nǹkan tó ń ṣe tó múnú bí ẹ jẹ́ kó mọ̀ kí ni mo fẹ́ bá sọ Akin kí ni mo fẹ́ bá sọ ní nǹkan tí mo fẹ́ tí mi gbọ́ náà bá ọmọ ìfẹ́ tèbù ẹ̀ náà náà sọ fún mi kọ́ mi ṣé o fẹ́ dínà ìpọ́n wọn ṣe kò lè dínà yẹn náà ní nǹkan tó yẹ pé mo fi etí mi gbọ́ ṣó fẹ́ gbọ́ kí n wá sitting room kí ìyàwó máa ọrùn ní bedroom mo dá àwọn ẹ̀ mọ́ so kò síbi kò lè dínà yẹn mà bọ̀ má wọ yèmí ní plan Akin mo ní plan mi ló bá wá béèrè pé kí lè fẹ́ ṣe máa make sure pé mo sùn dé ògiri báyìí ó kọjú sógiri á wá kọjú sí mi máa ṣe wá sí nǹkan tó ṣe ìtumọ̀ ẹni pé máa victimize ẹ̀ to the last stage ẹ̀mí àfẹ́ ẹ̀bọ̀ Adé ìwọ lè sọ nǹkan tí kò máa ṣe bó èmi ti sọ nǹkan tèmi lè ṣe. nǹkan kí ló tí ò ń pe màámi tó ń rojọ́ fún wọn pé ẹnìkan ò fi ọwọ́ kan wọ̀ kò dúró ṣé gbogbo èyí tó ń ṣe níta ẹ̀ àmì gbogbo àwọn tó ń gbé ẹ kiri yẹn ṣé ó ti sú ẹ àkọsọ pé wọn ṣe mọ́. Adé mi ò láìkẹ́ nǹkan wà tó máa ń sọ tí mi kì í láì kọ́ ní màá ló ń gbé mi kiri ó ń gbé mi kiri ta ló ń gbé mi kiri mi láìkẹ́ o. ṣe wọn gbé kiri mo ló ń gbé kiri ni. oh 45. Oh, it's even 45. I'm not 45. She will not really. You understand? Kò lè yé ẹ bọ̀ èmi mọ̀ pé 45 ìsàlẹ̀kùn mi ó mọ̀ pé 45 so let this be the last time to máa rojọ́ with anybody ṣó ti gbọ́ olójú kòkòrò olójú pẹ̀lẹ́bọ̀ olójú wóòkò èmi ò fọwọ́ kàn wọ́ no ó yẹ kó wá tọwọ́ bọ̀ ni wàá yọ wàá gbèsè wàá kàn jẹ wàá sọ ní carrot ó lè wẹnu. Rẹ̀mílẹ́kún, báwo ni? Hi, sir. But ọkọ ẹ sọ pé o ti travel out of the country ni na. You travel, sir. Kí ló ṣe gbogbo ojú ẹ báyìí? Okay. Jẹ́ ká kúrò lẹ́gbẹ̀ẹ́ títì, má bọ̀ ọ́nù kàmí tó bá mind. All right. Kí ló dé? Láṣẹ pé ń jẹ̀ṣẹ̀ ló ń lẹ̀ ní gbogbo ojú ẹ̀ rí báyìí. But kí ló tó ń ṣe bó ṣe ń ṣe yìí? Oh my God. Ìgbà tí mo bèrè pé ìwọ ń kọ́ ní òkè o torí pé o lóyún and àwọn doctor sọ pé oyún ẹ̀ ó ní complications so o lè bímọ síbi o ní láti lọ bímọ sí abroad ó lọ ti travel out ló sọ now you know kí ló wá ṣẹlẹ̀ nǹkan tó sọ fún tó ṣe fi iṣẹ́ sílẹ̀ nìyẹn so ó parọ́ ni what is this. Sir, Adé ti fẹ́ fi yín bá òun ló ní pé kí n fi iṣẹ́ sílẹ̀ fún òun fẹ́ kí n ṣiṣẹ́ mọ́ irọ́ ló pa fún mi. Irọ́ ló pa.
Mo dẹ̀ ti pinnu pé ẹ̀gbọ́n mi tó ń bọ̀ látàbọ̀dé tó bá ti dé bá a tún máa padà lọ ni. Nítorí pé tí ilé ọkọ ò bá gbé mi, má ṣàmà lọ lé wa. Adé ń fìyà jẹ mí gan sa, ó ń fìyà jẹ mí, ó ti pọ̀. It's okay. Ọlọ́run ní fìyà jẹ lágbára Ọlọ́run. It's okay. I don't even know what to say. Pẹ̀lẹ́, it is well, Ṣùgbọ́n. Thank you, sir. Just take that. Thank you, sir. Ẹ ṣé gan, sir. Yeah, come in. So, mo dé ọ́fíìsì nísìnyí, secretary fún mi ní lẹ́tà ìpè ẹni kí wọ́n fún mi sá. Sack letter lady sá. Yes, I know. Èmi ni mo kàn fún ẹ. Nǹkan tí o lè deserve ni mo ní kàn fún ẹ. You know, first of all, gbogbo yín lè mọ rules and regulations tí ó tẹ̀lé ilé-iṣẹ́ ìyẹn ní pàtàkì anybody tó bá fẹ́ ṣiṣẹ́ ní ilé-iṣẹ́. Okay? Ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tí staff gbọ́dọ̀ ṣe, àwọn nǹkan wà tí ẹ gbọ́dọ̀ ṣe. Everything pátápátá ló ti violate. Listen, ó ti bá query méjì. I'm sure more several times that go to last office they go on to rude to me severally. Èmi tí mo dúró iṣẹ́. You be rude to me. Ó dẹ̀ mọ̀. Gbogbo àwọn co-staff ló ń complain wípé ó ṣe dáadáa sáwọn. I mean, how do we condone that? Ṣé ìwọ tó tẹ̀ jẹ́ pé ilé ẹ̀ gan-an ò rí handle, ò rí tò. Ó kìyàwó ẹ̀ mọ́lẹ̀, ó sọ yẹn di punching bag. Ó ń gbà bó ṣe wù ẹ́. Ó sọ dẹran, ó ń ná ọmọ yẹn bí ẹran. Náà àgbà tó ò rí létò, báwo ṣe máa rí lè ṣètò? And you told us pé ṣe ló travel out. Ṣé àwùjọ ẹni bí tó ti ń nà tó ń nà bí ẹni pé èèyàn kan ló bì. I mean, ẹni tí ò lè tó lẹ́ẹ̀ kò lè tó lé iṣẹ́ tó lè ṣe náà. So, sorry, anytime you restore your sanity, then you realize probably we might reconsider it. But for now, bro, will you make use of that door, please? Tóbi lọ́ba, ó mà láyà o. Ó kù mí lórúkọ. Yes, I did. Tóbi, ó mà láyà o. So, ìwọ sì tún ní God láti lọ fẹ́ sáà mi lórí nǹkan ni àbí? So nǹkan tó ń try láti sọ fún mi sí ni pé kò sí nǹkan tí wọ́n fi àgbà ṣe tí wọ́n fi bí ọmọdé jẹ lọ. Tóbi, láti nǹkan tí wọ́n ṣe ní láìpẹ́, you ruin my life. Àbí òfin ayé mi ó wá sọ gáàsì torí pé mo wó ẹ̀. So you say I'm God to sack me. O rò pé sack letter ló kún fún ẹ láti fún mi. Òkú mú ẹ̀ pátápátá. Kò gbá yé mi sílẹ̀ kò tẹ́sẹ̀ lé kò tẹ́ fọ́ọ̀kì ẹ̀yìn. Àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀kan tó jẹ́ ẹ̀yà sọ fún mi nìyà. Àbí sack letter fún òwe fún ẹ̀mí. Kì í padà sílẹ̀ àná. Àbẹ́ẹ̀kọ́ Tóbi wàá bí mi wò bí ìran. Máa jẹ́ kó mọ̀. Tóbi, when I'm done with you, o fẹ́ mi ní sack letter. Tóbi, you give me sack letter. Lórí kọ́ ni. Tóbi, máa jẹ́ kó mọ̀ pé àkọ́jà ọ̀rọ̀ kò dàbí àdájẹ́ yìí. You done your work. You play your game. You play your smart. O ṣe ké, o tà. Máa jẹ́ kó mọ̀. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Tó kó wọlé. Tóbi, Adé. Mi ò fẹ́ gbàdìgbò lóge. Báwo làwọn tó escape psychiatric home ṣe máa ṣiṣẹ́ pẹ̀lú mi? Ọ̀gá, ẹ má bínú lákọ̀ọ́kọ́. Who rot in jail? Okay. I will make him weep. I will make him wear. Ọ̀gá, tẹ bá gbàgbé láyé kí n sọ̀rọ̀.
ẹjọ́ kì í jẹ́ tẹni ká má mọ̀ dá o tó tó ṣe bí òwe ìyàgbá gbogbo nǹkan tí bọ̀bọ̀ yìí ṣe ẹ̀yin lẹ fà o. Rabi ní àkọ́ bẹ́ẹ̀ kó ṣe ẹ̀bọ síbi aládìẹ adìẹ ti ṣíjà ló ti pẹ́ ìwọ ṣe kó lórí burúkú nìwọ yìí ládùn gbogbo kan tó ṣe nínú láìf mi kí ni mo ṣe mo fẹ́ rún mi mo tún gbà sínú ilé èmi ní pé kò máa wà nínú ilé ìwọ ní god láti sọ fún àlè tiẹ̀ pé kò sáàkè mi wọ́n fi lè pé kò gba ìjẹ́ lẹ́nu mi òun ni nẹ́ẹ̀sì fún ẹ. èmi sọ fún tààlà lèmi kí ló ń sọ kò yé mi náà ọ̀rọ̀ ò yé mi. ṣé o máa bí mi nínú ọ̀rẹ́ your pretense o máa pretend wàá ṣe nǹkan wàá ṣe bí bàbá gbé o ṣe anything wàá ṣe ojú fúru èṣù obìnrin lọ́nà ṣe bẹ́ẹ̀ èṣù ní ẹ̀ sábà. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ náà kí ló ṣe ẹ̀. nítorí o sì tọkùnrin wàá máa léga wàá máa sọ̀rọ̀ sí mi ẹ̀ náà kí ló dé náà ṣé mo bẹ́ẹ̀ kó tó fẹ́ mi ni no ṣé mo bẹ́ẹ̀ kó tó fẹ́ mi ni. ṣé o sọ bright mi ni ṣé o nífẹ̀ẹ́ mi ìwọ ló ṣì gan wàá dé máa sọ̀rọ̀ sí wàá máa sọ̀rọ̀ sí wàá máa sọ̀rọ̀ sí mi wàá máa nà mí wàá máa ṣe gbogbo ẹ̀sìn wàá dé máa wẹ̀ kí ló dé náà kí ló dé. What is wrong with you? Iwájú tèmi ni wọ́n dúró sí tó sọ fún mi pé who are you? No, who are you? Kí ni ẹ? Ìwọ! Máa mi sọ pé mo fa ẹ̀, èmi máa ṣẹ́ léṣe. Ìwọ! Èmi wọ́n dúró síwájú tèmi wọ́n sọ pé ajé kí ìyẹn gbẹgbẹ́ kí ìyẹn ó yẹ nípa jẹ. Ìwọ gbà ìjẹ́lẹ̀ tèmi láti gbogbo ọdún ṣe nínú láìpù ẹ. Rẹ̀mí lẹ́kù Rẹ̀mí dìde o Rẹ̀mí lẹ́kù lẹ́kù. Rẹ̀mí Where's my sister? I said, where is my sister? Reminko? Kí ló ń ṣe hospital? I'm talking to you. Kí ló ń ṣe hospital? Ṣé o gbọ́ mi ni? I need answers. Kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀ náà, kí ló ṣẹlẹ̀? Kí ló mú àìwá? Kí ló gbé? Ní sùúrù náà. No, now explain to me. Kí ni máa ìwà ṣe? Ní sùúrù náà. Explain gbogbo nǹkan tí máa tó ṣe fún mi. Oh, kó lè wá parí nǹkan tó bẹ̀rẹ̀ àbí? Calm down now, wá. Nǹkan tó mọ̀ ó pọ̀ ju nǹkan tó mọ̀ lọ. Kí ni mo mọ̀ tó? Ní sùúrù náà. Mo explain fún ẹ náà. Àkókò yóò tí wọ́n ti sanwó iná ọjọ́ láwọn ti ta ilé ìgbà rẹ̀. Hello, ẹ káàsán sá o. Okay. Ìyàwó ta ni? Ẹ ṣọ́ pé mi lẹ fẹ́ pè ṣẹ́ mọ ìyàwó mi. Òdẹ́ wo.
No, mo bọ̀ nísìnyí, mo dúró dè mí bẹ̀, mo bọ̀ nísìnyí, mo. Gbogbo ọdún sọ fún ẹ òun nìyẹn sí òun deny ẹ pé òun ṣe look straight into my eyes sọ fún mi pé o ṣe no sọ fún mi pé o ṣe náà kò lè sọ. Adé mo ní láti calm down okay wọ́n ní ọkùnrin tí ó bá ń sun rárá kí ọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe fún mi láti kúrò ní ọ́fíìsì láti wá bá yín bíbá ó yẹ kó rí pé nǹkan tí mo fẹ́ sọ but tí mo fẹ́ explain ó máa mọ́ ọpọlọ dání. So please calm down. Yorùbá máa ń pòwe kan, wọ́n ní ajá máa mọ̀, òun ló máa ń kógun jà lórí. Gbogbo nǹkan tó ròyìn pátápátá kò rí bẹ́ẹ̀. Receptionist kí ló ṣẹlẹ̀? Based in the room mi ò ṣiṣẹ́. Ẹ má bínú bí àwọn small gen láwọ̀. Small gen by this time. Táàmù la bẹ̀ tán big gen. A lè fẹ́ tán big gen, ẹ má bínú. Ọ̀gá ọ̀rẹ́ tún wáyé ṣe bíbá yìí o. Ẹ má bínú. Wẹ́ẹ̀kì wá tẹ́lẹ̀ ká wá tẹ́lẹ̀ máa wọ̀ báyìí. Good evening, ma'am. Good evening, sir. Hello, my dear. Welcome, sir. Sure, how are you, sir? sir? Ẹ jọ̀ọ́ mo béèrè Mrs. Ade. Okay, room number. I think room 30. Your name? Remileku. Hello, ma'am. You have a guest. Remileku. Okay. You can go. Oh, okay. Thank you. You're welcome. All right. Welcome, sir. 45. 45. Pass of anybody, Okay, sir. I'll see you, sir. Good evening. Okay. I can remember vividly. Ọ̀dọ̀ mi ló wọ́n jọ yẹn náà. Mo ṣe travel day ni náà. Sunny. Hi, Remileku, baby. Oh, it's so good to see you. Same here, sis. Oh, I have missed you here. How old are you now? Jókòó. Thanks.
baby girl, good to see you. Good to see you too, sis. Ṣé wàá pa? Mo. Ayọ̀ wá sọ fún mi pé ń bọ̀ Nàìjíríà. Bàbá yìí mo ní kí wọ́n sáré wá bá ṣe project kan tó ń ṣe. Ẹ ṣe ìwádìí ẹ má sọ fún mi. Má bínú náà. By next week báyìí sí mo ti padà síbi tí mo ti wá. I'm so sorry. Ṣáàdẹ̀ ti pè mí sí mo lè ti wá báyìí. How have you been? Ọkọ ẹ̀ kọ́. Are you sure everything is fine? Perfect. Taking care of you. She don't. It's my baby too. Ó bẹ̀rẹ̀ ní èyí tí mo sent sí ń kọ́. Auntie mi, kílẹ̀ mú bọ̀. Plenty goodies. Má ọ̀rẹ́ àṣìmáṣeré jáde. So what has been happening now? Just me now. Wo ẹ̀jẹ̀ kankan tẹ́ mi ọkọ mi wà. Kí ló ṣe ohun ti láìkí gbogbo kìíní? Ìbá ṣe mi ṣe láàbúrò mi ni. Ó yẹ kó mọ̀ kí màá bẹ kún kò tó. Ṣó tán báyìí. Mo máa sọ fún ẹ pé kó máa ní sùúrù. Irọ́ ò ní gbọ́. Wá ká gidi bòrè ni. Ṣé o dẹ̀ rántí? O rántí pé mo sọ fún ẹ lọ́jọ́ yẹn wípé tí ojú bá ṣe ìpín a máa ń yọ báyìí a máa fi wọ̀n ojú ni. Wá béèrè lọ́wọ́ ìyàwó ẹ nǹkan kí nǹkan tó bá rò lọ́kàn. Á dé ṣàlàyé fún ẹ. Ṣé Kánò ti béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ sí? Ṣé gbogbo eléyìí máa ṣẹlẹ̀? Ọ̀gá mi mọ̀ pé bó ṣe jẹ́ mi. Ṣé máa mọ̀? I understand. Èmi náà mọ̀ pé torí tó ṣe mí nìyẹn, but seriously as ọkùnrin. Ìwọ̀n kó má jẹ́ ọkùnrin. Any sane human being ó yẹ kó máa mọ̀ pé tóun bá ti rí nǹkan òun kàn ní react bẹ́yẹn, especially tí o tún ṣe nǹkan tó fojú ara ẹ rí. Àmín àwọn kan ló sọ fún ẹ, ẹnìkan ló sọ fún ẹ pé báyìí. No. Okay, ìyàwó ẹ̀ nǹkan bẹ́ẹ̀. Rẹ̀mílẹ́kún, I'm so sorry for all my actions. Mi ò mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ìgbónára àti àìfarabalẹ̀ òun ló ṣe mí. Nígbà tí mo dé ẹnu ọ̀nà ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí gbọ́ ariwo tí mo gbọ́ sí I thought it was you. Nígbà tí mo wá sálẹ̀ tí mo tún rí mọ́tò ọ̀gá tí mo rí mọ́tò ẹ̀ gbogbo nǹkan ẹ̀ mo rọ̀ pọ̀ tí mo fi. But I'm sorry. I promised to be the same Adimi, before I promise. Rẹ̀mílẹ́kún ni ẹ̀ ìgbà tó dénú ayé mi ni mo wọ̀ nǹkan tó pè nífẹ̀ẹ́. Promise me, ò ní pa mí lẹ́kún. I love you. Please, just forgive me. Talk to me. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo ti bá Mr. Adé sọ̀rọ̀. Wọ́n ṣe máa ń na ìyàwó wọn yẹn, ó ti pọ̀ jù. That guy is crazy. He is crazy. Yẹn ti pọ̀ jù. Seriously, ó ti affect wọn. Internal bleeding àbúrò yín ni. Then the only solution sí problem tó wà lẹ́nu pé a máa ṣe operation fún wọn. Okay. And we need to do it very, very fast, as soon as possible. Okay, so doctor, how much are we looking at? How much exactly? We need to do something. That is my kid sister. Ìkọ̀kan ò gbọdọ̀ ṣe. Ìkọ̀kan ò ní ṣe wọ́n yà. So we need to act fast. Doctor, wá bá mi wò doctor. Rẹ̀mí. No, ẹ lè rí mi kan tó bá ṣẹlẹ̀ kẹ́ sọ fún mi náà. Rẹ̀mílẹ́kún. Mr. Adé, ẹ jẹ́ kí n rí yín lọ. Ẹ sọ̀rọ̀ kí ló ṣe? Okay. You lost her. You lost her. Rẹ̀mí. You lost her. Rẹ̀mí náà bóyá ti kò gbowó sínú omi náà fún náà. Rẹ̀mí. Rẹ̀mílẹ́kún. Rẹ̀mí. Tó kọ́ káàtó sọ́lá yìí, ó sọ pé Rẹ̀mílẹ́kún ní orí pàṣẹ. Ó mọ ìmọ̀ láti rẹ̀ má wọlé wo.
try best wa. I think I'm a need to refine. Ha! Ogba wèrè. Then I am scared. I am scared too. You shout, you die, you move, you die. Ma fi bon fún yín lọ́mú tàbí kí n fi bon fún yín nídìí. When they jókòó tí ẹ, báwo ló ṣe jẹ́ sí ẹ? My friend. Your legally married wife. Èmi ìwọ rí. Kọ́kàn tí ẹ regain memory ẹ lẹ́nu. Kó bá a sọ̀rọ̀, kó tó lose ẹ padà yẹn á dẹ̀ tiẹ̀ dá díẹ̀. Kó sọ ibi tó wà. Mi ò rówó, ṣé kí n parọ́ mọ́ra mi ni? Even Bible kọ́ àpà sọ fún wa wípé fẹ́ ẹni kejì ẹ bí ara ẹni. I love movies. Àwọn action ìbílẹ̀ yẹn ni mo máa ń like. Jẹ́mi náà ni lọ join àwọn tó ń ṣe fíìmù báyìí. Ààyè wà fún ẹ ọgbà wa tóbi púpọ̀. Ó ṣe orí mi wú. Kóyè, bọ́lọ́mọ ìlú náà tàn. Bá sọ̀rọ̀ tó bíbí ni, àgbà ìtì ó yà wèrè ni. Ikú ni ìwé ẹ̀ṣẹ̀ ni tó bá ṣe irú ẹ̀ṣẹ̀ lọ tó ń báyìí. No! Who are you? Ṣẹ̀rí bọ̀bọ̀ Mike yẹn, mo love ẹ̀ mo ti love ẹ̀ jù. So, ẹ má lọ síbẹ̀ yẹn because mo ti kọ́lé síbẹ̀. Thank you for the gift. It's fine, it's fine. I love you. Mi ò ní fi sílẹ̀ kí ló dé Kẹ́hìndé ṣé wà ní ìpàdé. Mo ní ọmọ fi sílẹ̀ fún mi. Mi ò ní fi sílẹ̀. Mo ní ọmọ fi sílẹ̀. Fílẹ̀ o, oró ló bá wọlé o. O lè pè mí ní ìdíkọlà. Ṣé mo pé mo lálàá? Mo wá rí ara mi nínú àlá yẹn tó ń sọ fún mi wípé òun máa pa mí ní ọjọ́ méje. Ẹ jẹ́ ká rò dáadáa. Ṣé kìí ṣe pé Tóyọ̀sí fúnra rẹ̀ ti ṣe èèyàn kan tó wá ń wọ́nà tó máa fi dín pẹ̀lú ẹ̀? Èmi kọ́ o. Màá jẹ́ kó fẹ́mi fẹ́ra bí àbí. Wọ́n ti kó kúrò mi lásìgbà tí àwọn ti kú. Ara mi gógó ni mo rí. Ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀? Èmi Díkọ́lá ló ń sọ̀rọ̀. Àbíta ni mo ṣe tó ń fi kú wá mi kiri. O ò tí ì lè gba ilé iṣẹ́ tí mo fẹ́ fún ẹ o. Nísìnyí tí mi ṣe ní gbélé lọ́wọ́ ni pé apá kan ló ṣe ní. Ó dá lọ́mọ, ó kàwé. You have all the qualities a man wants in a woman. So what exactly is the issue now? Ṣé kò ṣe pé èèyàn ọmọ wọn yìí máa ń lágbára? Àbí irú ọmọ wọn ni wọ́n wà ń tiẹ̀ lọ? Any small thing, wọ́n máa tàpá òbí rẹ́sítà tí ó lè jà. Mi ò ṣe o. Wàá ṣe. Mi ò ṣe. Wàá ṣe. Mi ò ṣe sẹ́. Wàá jẹ́jọ́. Wàá ṣe wàá tún dára sí. Okay. Ó dàbí pé òun tiẹ̀ mọ nǹkan tó wà stake nínú kìíní òun mọ nǹkan tá a fẹ́ rí nínú ẹ̀ ni. Wọ́n sọ pé mo wá láti Ìwọ̀rí ló fẹ́ máa fi kíní máa lé mi kiri láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wo ọ̀gbẹ́ni mi ò ṣe. Ó ṣe kí ni mo. Mi ò ṣe mọ́. Àti láti ní sọ ti sign for. O ní believe pé láti ìgbà tèmi àti tèmi Sire ti marry a ṣe anything tí lọ́kọláya ń ṣe. Má worry, aláti ṣe ni òun ló máa ti ṣe ààrẹ. How about we make this job a reality? Àwọn kan wá sọ pé obìnrin lọkọ̀ dàbírí láyé ń yí. Ayé ò yí lọ́bì kankan o. Ibi tí ọjọ́ tí ń yọ ló ti ń yọ, ibi tó ń wọ̀ náà ló ń wọ̀ sí. Orúkọ mi ni Detective Martin. A wá ṣèwádìí nípa ikú ọkọ yìí. Kí ló wá ṣe ń bí? Thank you. Thank you. Ó dàbí pé mo fura sẹ́yìn kan. Ọkọ àfẹ́sọ́nà Lẹ́à ni Adétọ́lá jẹ́. What? Why are you sure? I miss you. Mo dẹ̀ fẹ́ rí ẹ.
It's too early. Wọ́n ṣì ń ṣèwádìí lórí ikú ọkọ mi lọ́wọ́. Ṣé o mọ̀ kankan pa kú ẹ̀ ni? Madam, are you okay at all? Ọ̀daràn ni mí. Ṣùgbọ́n ọ́fíìsì mi ò kí ń ṣàpàyàn. It has to stop. This is my case. This has to stop. This is my car. Kò yé mi. Such a big shame. And the shame is on you. Guy, delete those pictures now. Joy! Are you sure about this? Ṣé o fẹ́ ká máa fàkókò ṣòfò ni? Wo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ, ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o. Ṣé o sì rántí pé mi ni mò ń lead case ṣá? Ọlọ́pọlọ ni Leah. Gbogbo wa la wálé ayé wa jagun. Ṣùgbọ́n ẹni tó bá wá jagun yìí ní àjàyè òun nìkan lórílẹ̀ ayé wa o. Kí ló ní tí ò jẹ́ kó ṣíwọ́lù mi? Kórìjà mẹ́ta kan, méje kan, mọ́kànlélógún kan. Kórìjà ẹyẹ ṣòro mọ́gà. Ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. Èèrà kókó gbọdọ̀ rìn. Ẹyẹ ṣòro mọ́gà. Ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. Dókítà! Kí lè rí? Ṣé rí bí a ṣe ń gbàdúrà yìí? Amúnirè wípé gbogbo ìlà ìlú kò ṣẹ̀yìn ọmọ yín o. Kó tó pa mí, kó tó gbẹ̀mí mi ni màá kọ́kọ́ pa ẹ́. Ṣó dá yín lójú parábìnrin ló bí àwọn ọmọ ìṣá? Èmi mọ̀ pé abiyamọ tí ò tọ́jú ọmọ ni kò lè jèrè ọmọ láíláí. Ṣé òun gan sọ fún yín pé òun fẹ́ jèrè àwọn ọmọ ni? Ìgbàkigbà tẹ́ bá ti fẹ́ wá bá mi, tẹ́ bá fẹ́ wá kí mi nílé, ẹ pè mí. Ẹ rí àrídájú pé mo sọ fún yín pé ẹ máa bọ̀ kó tó di pé ẹ ń bọ̀. Tẹ́ bá dédé wá láláì ṣe pé mo ti ní kẹ́ máa bọ̀. Ẹ ní bá mi o. Ṣé rí gbogbo ewé àti egbò tẹ́ fi ṣògùn tó ló lọ́pẹ́? Ọlọ́run má bá mi gbà lọ́wọ́ yín. Oògùn kí ló ṣe? Ọmọ yín kọ́ kí ló ṣẹlẹ̀? Àbí ẹ̀ ń gbìyànjú àti sọ fún mi pé mo ti níyàwó, ìyàwó mi ni kó máa kásẹ̀ yìí tó kù ńlẹ̀. Ọ̀rọ̀ yẹn gangan ni mò ń gbìyànjú láti sọ fún ẹ. Kí ló dé gan? Ṣé ìyàkọ ni? Kí ló ṣẹlẹ̀ gan? Ọkọ mi, ẹ ti gbà tọwọ́ pọ̀ tó yín, ẹ tí wọ́n fẹ́ gbà torí afẹ́fẹ́, ẹ̀rí gbọ́ lójú kòkòrò lè lọ. Ọwọ́ Olúwa kò kú láti gbà ní o. Tó bá yẹ pé mi mo ṣe ni, kí n má jèrè tìrantìran. Ẹ̀gbọ́n mi. Báwo wà lára ẹ? Owó nìkan ló lè solve problem tó wà nílẹ̀ because tá a bá act fast àbúrò yín lè máa rí ìmọ́lẹ̀ ọ̀la. Ṣebí tí o bá rówó ara àbúrò ẹ̀ máa yá. Bẹ́ẹ̀ni. Consider yourself employed. Mo ti deposit $500,000 sínú account ẹ. Àṣé lóòótọ́ ni pé torí bá pínlẹ̀ àdìrẹ. Jẹ́yẹ̀bí, ọkọ tó ti lọ gan, tó ti lọ jìnnà, òun ló ń juwọ́ sí yẹn. Ẹ mélòó ni máa sọ fún yín pé tẹ́ bá fẹ́ jáde bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ dira. Ẹ wá jẹ́ káwọn idiot kankan kó máa fi ìbọn, kó máa fi ìbọn máa lé yín káàkiri ìbọn. Ebu, ẹ má bẹ̀ mí lẹ́bi òṣì kankan. Bí ọmọ kò rí burúkú lẹ wá fẹ́ kó bá mi, a ní kẹ́ máa lọ sẹ́. Kí ló ṣàbúrò mi? Àlàyé fọ́gbọ̀n mi àbọ̀pá. Tó bá yẹ pé mi ni mo ṣe, kí ìrùn mi kankan kó má rí bá ti ṣe.
call me my name, I will love again.